ẹ wá wo ohun tí Fúnkẹ́ Akíndélé ṣe fún màmá ẹ̀. Kí ló pa Lizzy Anjorin àti Tóyìn Abraham pọ̀? Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Fúnkẹ́ Akíndélé, gbajúgbajà òṣèré ilé wa, ti kí màmá rẹ̀ kú àyájọ́ ọjọ́ ìbí rẹ̀. Ó kọ àkọlé pé ìyá Bùnmi, mo fẹ́ kẹ́ ẹ mọ̀ pé mò ń ṣiṣẹ́ kárakára láti gbé ìgbé ayé tó máa mú orí yín wú. Mo sì ń mójútó àlàáfíà mi pẹ̀lú gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń gbà mí níyànjú àti láti máa gbé ìgbé ayé ojoojúmọ́ pẹ̀lú ayọ̀ àti ìfọkànsìn. Èmi àtàwọn ẹ̀gbọ́n mi àtàwọn àbúrò mi pẹ̀lú àwọn ọmọ yín wà lálàáfíà tí a sì ń gbé ìgbé ayé ìfẹ́. Wọ́n sì máa ń gbàdúrà fún yín ní gbogbo ìgbà. Wọ́n sì máa ń sọ̀rọ̀ yín. Fúnkẹ́ sọ pé kí ìyá òun máa sinmi àti wípé ìfẹ́ àti ìlànà tí ìyá náà fi sílẹ̀ wà lọ́kàn àwọn títí ayé. Báyìí ni Fúnkẹ́ Akíndélé ṣe kí ìyá rẹ̀ kú ọjọ́ ìbí. Mo sọ fún yín gbà yẹn pé àárín ìkẹ́ tó pè lọ́mọ ọ̀dọ̀ ẹ̀yìn ọmọ ọ̀dọ̀ Tóyìn Abraham. Báwo ni wọ́n ṣe mọ̀? Ẹ̀yin èèyàn, section tí mo fẹ́ dé yìí, ẹ ṣọ́ra fún ayé. People you love most can sell you to ayakila out of envy. Nígbà tẹ́sábọ́ọ̀dù wọn àtàkì Àríkẹ́, mo find it difficult. Why are they attacking the innocent girl? Àṣé wọ́n ti mẹ́jọ wa lọ tipẹ́tipẹ́. She was right. Tó bá sọ pé Nollywood ló mẹ́jọ wa wá. She was very right. Ó mọ ohun tó ń sọ. Ó mọ ohun tó ń sọ. Ó mọ ohun tó ń sọ. Ẹ máa gbọ́ o. Ẹ máa gbọ́rọ̀ yẹn èèyàn. Ọ̀rọ̀ tẹ́sábọ́ọ̀dù ń sọ yìí. Báwo ló ṣe mọ̀? Torí èmi tí mo jókòó èmi ò mọ̀. Ilé ayé mi ò mọ̀. Ẹ jẹ́ kó máa gbọ́ lọ, mo fẹ́ analyse kankan torí section yìí gangan mo ṣe wá ṣe show lẹ́yìn. Ẹ máa gbọ́ lọ. Ọmọ ọ̀dọ̀ tó gbé lọ́dọ̀ Tóyìn Abraham ní kó tó lọ lòbíyá kó máa ráṣìírí gbà. Esabod, àṣà àtìgbà yẹn ṣáṣìírí lèmi ń tà. Ṣáṣìírí lèmi fi ń jẹun bíi títí ẹ. Esabod, ìwọ ló bẹ̀rẹ̀ iṣẹ́ sugar mommy at age of 13. Tẹ máa ń wá àṣírí fi bà tèèyàn jẹ́. Everybody in the whole world know Lizzy Anjorin to be a very preserved person, very confidential. I don't even sell people's properties. I don't show people's properties. Yàtọ̀ sí pé mo lọ party, àwọn fídíò bóyá gbọ́ àgbé mi níbo ni mo ti ń lọ sí party tí mo pre-inform yín. Níbo ni mo ti lọ sí party tí mo bẹ̀rẹ̀ sí ní ya fọ́tò ńbẹ̀ tí mo post ẹ̀. Látijọ́ tí mo ti ń talẹ̀, tí mo ti ń talé, tí mo ti ń ta jewelry, tí mo ti ń taṣọ ẹ̀yìn èèyàn, ẹ mú bí tí mo ti unveil details client mi. Ẹ mú ẹ̀dá kan tí mo ní issue pẹ̀lú ní film industry tó wá dórí social media. Ẹ mú ẹ̀dá kan tí mo ní issue pẹ̀lú ní film industry tí wọ́n wá stalk ẹni around. Ẹ má bò mí o. Ẹ má bò mí ẹ̀yin èèyàn. Ẹ̀yin kúlé lọ́ta wà, ilé la ṣe ní gbé. Ogun mi a máa jà ẹ́. Ogun ibi tó ṣe dáadáa sí ni. Ẹ fún mi léèyàn kan. At least èmi àtèèyàn méjì mẹ́ta àtijọ́ ní gbólóhùn àsọ̀rí. Ẹ wá mú bí tí wọ́n ti ń stalk àwọn ẹni yẹn wá for years or for a day. I am challenging you. Esabod keeps telling us báwọn Nollywood ló gbéṣẹ́ wa wá. Mo dúpẹ́ ọ̀rọ̀ tẹ́sabod sọ yìí. Torí èmi gangan mi ò mọ̀. Mi ò gbọ́ rí. Àríkẹ́ ò sọ fún mi rí. Àríkẹ́ ti wà lọ́dọ̀ mi. Ó ti pẹ́ díẹ̀ báwo la Àríkẹ́ ṣe dọ́dọ̀ mi. Wọ́n ń pe lady kan ní kí lorúkọ lady yìí o, ó wà l'Abẹ́òkúta. Bá mi pàríkẹ́ pé kí lorúkọ ọ̀gá ẹ̀, bá mi pè. Lady yẹn wà lábẹ́, ẹ má gbàgbé pé Abẹ́òkúta ni mo ti kọ́ṣẹ́ tíátà. Bárìkẹ́ ṣe kéré tó yẹn, ó senior mi nínú film industry. Àríkẹ́ máa ń bá wọn kó props. Lady yẹn wà l'Abẹ́òkúta. Ṣé nígbà tí Àríkẹ́ máa ń kó props, Àríkẹ́ kéré gan. Àríkẹ́ ti join film industry kò tí ì 10 tó ti máa ń tẹ̀lé àwọn onítíátà kiri. Tàríkẹ́ bá wá rí mi ní
location ṣe pé mi ń lo mọ́tò ó máa wá bá mi àǹtí kí lẹ fẹ́ fún mi mà ṣe mọ̀ pé crew member ni mo máa ń dàṣẹ ní nǹkan mi ò mọ nǹkan kan mo wá ń ya fíìmù kan ọ̀gá Àríkẹ́ ló wá costume fíìmù yẹn nígbà tá a wá ní break a wá fẹ́ resume padà mo wá ní pé bá mi béèrè orúkọ ọ̀gá ẹ̀ pé náà kò tí píkì kẹ̀ show ring ok ẹ máa gbọ́ mi o ọ̀gá Àríkẹ́ ló ń fún mi ní costume mo máa dárúkọ ẹ̀ sì kẹ́ lọ sábẹ́kúta lady yẹn wà ní UK lẹ́nìí sọ fún mi pé kó bá mi sẹ́ndì orúkọ ọ̀gá àti fọ́tò ọ̀gá ẹ̀ máa fi fọ́tò ọ̀gá àti orúkọ ọ̀gá ẹ̀ wọ̀nyí ẹ lọ confam kínní. ṣó ti yẹn bá mi sọ pé kó sẹ́ndì fọ́tò ọ̀gá ẹ̀ àti orúkọ ẹ̀ máa fi wọ̀nyí mo wá pe lady yẹn mo wá pe it's getting interesting God bless you mo wá pe lady yẹn pé a ti fẹ́ bẹ̀rẹ̀ location wa padà kí lorúkọ ọ̀gá ẹ̀. no kó sọ fún ẹ kí lorúkọ ẹ̀. irọ́ kí lorúkọ ẹ̀. mo dẹ̀ ti rántí orúkọ ẹ̀ lẹ́ẹ̀kan kí lorúkọ ọ̀gá ẹ̀. ìtọ́run ẹ̀ wá ṣe kọsùmíà kí lorúkọ ẹ̀ kọ́mọ ẹ̀ bí kìdìsì kí ló sọ. Bísọ́lá Balógun send the picture ẹ̀ sí mi Bísọ́lá Balógun l'Abẹ́òkúta Bísọ́lá Balógun l'Abẹ́òkúta that lady is a costumier she's in UK right now with her family I will show you her picture I am challenging everybody to go and confirm this story ẹ̀yin èèyàn mi ẹ ní ṣe oore ṣe ẹ̀yin èèyàn mi ẹ ní ṣe oore ṣe láyé yín ẹ wo bí tí ogun ti ń jà mí ọ̀rọ̀ tí mi ò mọwọ́ ọ̀rọ̀ tí mi ò mẹ́sẹ̀ Bísọ́lá Balógun ní Abẹ́òkúta ló costume wa nígbà tá wá fẹ́ resume padà mo wá ní pé kí Bísọ́lá Balógun l'Abẹ́òkúta kó bá mi gbé costume mi wá pé a ti fẹ́ bẹ̀rẹ̀ èmi ò ń wọṣọ location but àwọn tí wọ́n ń ṣe fíìmù tó kù wọ́n máa ń fún wọn láṣọ Bísọ́lá wá sọ fún mi pé àǹtí èmi ò lè wá o màá rán Àríkẹ́ wá ó kọ́kọ́ lóun àrùn èèyàn kan wá mo nínú ìwọ gangan ni kò wá ó ní òkè ẹ jẹ́ kí n rán ọmọ yín wá Àríkẹ́ torí ó mọ bí mo ṣe máa ń fún Àríkẹ́ lówó tí n bá ń jẹun tàríkẹ́ bá mi máa fún because baby ni not that baby náà o but ó kéré sí mi gan tó ti yẹ. ọ̀rọ̀ ti pèsè jẹ báyìí o.